Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ní ọjọ́ àìkú ọjọ́ kẹta oṣù Bélú 2024, màmá wa ìyáàfin Modupe Onitiri Abiola ń bọ̀ láti wá bá gbogbo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti DRY sọ̀rọ̀. Kí eku ilé kó gbọ́ o, kí ó sì sọ fún toko. Ẹ má ṣe jẹ́ kí a gbẹ̀yìn níbẹ̀ o. Ní orí amóhùnmáwòrán orílẹ̀-èdè wa IYP DRY TV àti lórí ìkànnì YouTube orílẹ̀-èdè wa ni kí a ti bá màmá pàdé. Ọjọ́ àìkú ọjọ́ kẹta oṣù Bélú tí a wà nínú rẹ̀ yìí ni o. Màmá wa ìránṣẹ́ Olódùmarè ìyáàfin Modupe Onitiri Abiola ń bọ̀ láti wá bá gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti DRY sọ̀rọ̀. A kú ìtẹ́tíléko.